inna lillahi wa inna ilayhi raji'un. Ọ̀dọ̀ Ọlọ́run láti wá, ọ̀dọ̀ rẹ̀ ni a padà sí. Ìràwọ̀ ńlá jálulẹ̀ lénìí nílùú Ìbàdàn àti káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Erin ńlá wó Àjànàkú sùn bí òkè. Oníwàásí àgbáyé òun ni yẹn ni Alhaji Muideen Ajani Bello ó ti jẹ́ Ọlọ́run nípè láàárọ̀ ní tí í ṣe ọjọ́ kẹfà oṣù kejìlá ọdún 2024. Bàbá yìí wọ́n dúró ti ẹ̀sìn Ọlọ́run àti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Wọ́n dẹ̀ rí pé ó sọ ìtí jẹ́ òótọ́ ọ̀rọ̀ ní gbogbo ayé débi wípé kò sí ní tí bàbá yìí ò lè sọ òótọ́ ọ̀rọ̀ fún. Irú bàbá yìí ó ṣọ̀wọ́n nílẹ̀ Yorùbá nítorí dùn àjù nìyẹn a sì rọ́gbọ́n dá sí i àti ká gbà kámú. Èèyàn abẹ́yìnkẹ́ tọrọ ọ̀pọ̀lọpọ̀ àforíjì fún bàbá wa Alhaji Muideen Bello Ajani. Gbogbo ibi tí ọ̀rọ̀ wa bá kù sí lọ́nà kọ́nà Ọlọ́run yá fi hàn, kọ́lọ́run ṣàforíjì fún wọn, kọ́lọ́run tẹ́wọ́ gbà wọ́n gẹ́gẹ́ bí ẹrú nítorí pé wọ́n ti ṣe ìgbìyànjú tí wọ́n béèyàn ṣe ń ṣe. Kò sí ẹni tí bàbá yóò lè sọ ọ̀tọ̀rọ̀ fún, kò ní bẹ̀rù anybody àyàfi bẹ̀rù Ọlọ́run. Oníwàásí àgbáyé ni wọ́n dúró ti Al-Qur'ani àti Sunnah ó sì rí pé òun mú dáwàdà ní wọ́n dẹ̀ ṣe lọ́ọ́ ṣe ní agbára mọ́. Bàbá yìí kò sí ẹni tó lè face, ó lè face àwọn lọ́balọ́ba láti sọ ọ̀tọ̀rọ̀ fún wọn tí gbogbo àwọn lọ́balọ́ba sì mọ̀ pé olódodo rẹ̀ ni yìí. Ó lè face àwọn jagunjagun gbogbo àwọn security gbogbo àwọn alágbára gbogbo kò sí ẹni tó lè sọ ọ̀tọ̀rọ̀ fún. Débi wípé ààrẹ orílẹ̀-èdè náà ó lè sọ ọ̀tọ̀rọ̀ fún. Bàdà wáhìdì. Bàbá ń lọ ọmọ ń lọ. Wáhìdà bàdà wáhìdì. Ẹni olówó lọ́wọ́ ń lọ, ẹni tí ń lò sí ń lọ. Wáhìdà bàdà wáhìdì. Àwọn tó lálàáfíà ń lọ, àwọn tó ń ṣàárẹ̀ ń lọ. Wáhìdà bàdà wáhìdì. Àfa wa nìyẹn. Fàyà laytani adiri mata anamadi. Àfa lọ́mọ ṣe mọ́ mi náà. Fàyà laytani adiri mata anamadi. Àfa lọ́mọ ṣe o, ọmọ ṣe o, gbà wo ni tèmi. Fàyà laytana. Béèrè lọ́wọ́ ara rẹ pé gbà wo ni tiẹ̀. Fàyà laytaka. Torí ẹni ó dé làwa fún ibi báyìí. Wọ́n wà wálé tiẹ̀ náà, wọ́n wà kẹ́dùn. Wọ́n wà báwọn ará ilé rẹ̀ kẹ́dùn.